ìpàdé àpapọ̀ ìjíròrò eléyìí tí wọ́n máa ń ṣe ní agbègbè kọ̀ọ̀kan tí ó kan ti ìjọba agbègbè ti ìlú Ìsàbà ti tún wáyé níbi tí síà ti ìlú Ìsàbà ti fi jíròjú pẹ̀lú ọ̀gá àgbà ọlọ́pàá àti ẹ̀ka iléeṣẹ́ CPS pẹ̀lú àwọn tó mójútó ọ̀rọ̀ ìwòsàn ní agbègbè ìlú Ìsàbà. Eléyìí wáyé ní ibùjókòó síà arákùnrin Tọ́láṣẹ Adébẹ́yì níbi tó fi ṣe àlàyé ọlọ́kan-ò-jọ̀kan nípa bí ètò ìpàdé ọ̀hún ṣe wáyé àti ohun tó jẹmọ́ ọ̀rọ̀ àwọn Fúlàní tí ìjọba àpapọ̀ tó fàyè gbà wọ́n nínú ọdún 2024 fún ìparí ọdún ọ̀hún. Àtẹ̀jáde tí ìjọba tí ó fi léde lórí òpópónà pé kí gbogbo àwọn ará ìlú wà ní ìrètí torí àwọn Fúlàní yóò tún wọ̀kọ̀, ṣùgbọ́n ó yẹ kó ní ètò kan àbí èkejì tí kò ní fi dá wàhálà sílẹ̀ lágbègbè ìlú Ìsàbà. Eléyìí náà ni síà Tọ́láṣẹ Adébẹ́yì pé gbogbo àwọn tí wọ́n jẹ́ délégé àdúgbò kọ̀ọ̀kan láti bá wọn ṣe ìpàdé tó jẹ́ ìpàdé ìparí ọdún pẹ̀lú ọ̀gá àgbà ọlọ́pàá, àwọn ọ̀nà tí àwọn yẹn náà yóò kó ń bẹ̀ lórí àwọn kẹ̀kẹ́ táwọn ará ìlú rà tó jẹ́ kẹ̀kẹ́ àtọwọ́dọ́wọ́ tí kò ní ìwé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn kan àbí èkejì ló gbẹnu síà àti ìlú Ìsàbà kan tí wọ́n fi ṣe ìpàdé ọ̀hún pọ̀. Níparí ohun gbogbo, àwọn ọ́fíìsì síà wọ́n sì jábọ̀ iṣẹ́ tí wọ́n ṣe fún wa. Ẹgbẹ́ láì tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbohùngbohùn wa. Ọ̀rọ̀ yá gbèsòjú òòlì àgbéyẹ̀wò ìpàdé ẹlẹ́kọ̀kọ̀ láì ìjábọ̀ ìpàdé ẹlẹ́kọ̀kọ̀ láì àṣé àwọn ìgbìmọ̀ ìkànsẹ́yìn wọn sì bọ́wọ́ lu ìwé náà láì sí pòlẹ́mù. Ọ̀rọ̀ kejì yẹ́ ọmọnùbà òòlì ètò ìwọ́de yẹ́ àṣẹ nínú gbogbo àwọn ìsúnmọ́ Ìsàbà àsọ̀rọ̀ nípa ìhun yẹ́ ó dá yẹ́ àṣẹ yóò dá nínú ẹ̀ ìyókù káàtó àti báwo lè ṣe gbà fún ọjọ́ iwájú kó lè dán ju ìbẹ̀rẹ̀ lọ. Àwọn ìdèlégé wọn àwọn náà ká lọ́sọ̀fọ̀lì bó tẹ́ jẹ́ lè ṣe lóṣù mẹ́ta kó máa wáyé àwọn sinmi dẹ́kàn torí ọmọ ìlú àwọn ìfọ̀lẹ́ ọmọ ìlú farabalẹ̀ ká gbọ́rọ̀ ìwà ọmọ ìlú líbòmí ẹ̀ wọ́n ní ha ìwé ìwé omi ń ṣe lé gbogbo àwọn kò mọ̀ kẹ́lí ìwé ìlú fún náà sí dèlégé hàn tọrọ fọ̀lì ó jẹ́ lè ṣe fúru ìpọ̀déwẹ̀ kó máa wáyé lẹ́sẹ̀lẹ́sẹ̀ á sì dáa fún yẹ̀wò ìwọ̀n tọrọ ìfọ̀lì ká máa ṣe lóṣù mẹ́ta mẹ́ àgbéyẹ̀wò ẹlẹ́pìnniláyà lè àlíkà máa ṣe lé ẹ̀ẹ̀mejì nọ́nà ọdún a máa ṣe kan nọ́nà nǹkan oṣù kẹfàwẹ́ ká máa ṣe kan nọ́nà òpin ọdún náà ìpinnu yẹ mú lé ọ̀rẹ́ yẹn náà ìwọ̀n kọ̀rọ̀ olímọ̀lúùdẹ asọ́ọ̀lì díẹ̀ ìhun yẹ àwa ìkànsẹ́ ìdáhùnsọ́ Ìsàbà kò wú ní fọ̀lí ọ̀rọ̀ ìmọ̀lú kó wáyé ní Ìsàbà mẹ́ ìgbà ojú fi ni yé ìjọba ìwà òkè ìwọ̀n ti gbé sí kalẹ̀ bá a ṣe gbà ẹ kò mọ̀ pé àlè ṣe kẹ̀kọ́ yìn wá ọmọ ìlú kọ̀ fẹ́ẹ́ àsọ̀fọ̀lì àṣepàdé gẹ́gẹ́ pẹ̀sí pàdé kọ̀mísẹ́ ṣàlàyé fún ìgbìmọ̀ ìkànsẹ́ ìdáhùnsímọ̀ nípa ìwọ̀n kan rọ̀ ètò ìmọ̀lú tẹ́kásì àsọ fún wa o fọ̀lì bí n bá ń sọmọ́ àṣepàdé pẹ̀lú olímọ̀lú wọn àti ọmọ ìlú fúnkànmọ́ agbègbè yé kọ̀tọ́ sí díkẹ́ ìyẹn làwọn àlékè ọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ wọn ǹjẹ́ àkójọpọ̀ nípa ìwọ̀n kan ìpàdé wa ìtòní ìyọjẹ́ ilé kejì ẹgbàá 20 ọdún lé mẹ́rin nílùú Ìsàbà òun nìyẹn ẹ ṣeun gan olóòtú orúkọ mi ni Tọ́láṣẹ Adébẹ́yì òmìnir iṣẹ́ ìdáhùnsọ́mọ́ ìlú Ìsàbà lọ́wọ́ ní sí. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.